طيب. Ilẹ̀ ọkọ̀ dé lónìí. Jazakumullahu khairan bá Saidi. Tọ́wọ́n bá san lẹ́sùn lórí. Yeah. Ayabullah. Marhaban bikum. Àwa tí bàbá lámọ́dún tuntun kò sẹ́ni tó máa ń pọ̀ lọ́jọ́ tí súnmọ́. Àwa yẹ kú òsì fọ́ máa dàmọ́ ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀ wá nílọrin. Àwa tí bàbá lámọ́dún tuntun kò sẹ́ni tó máa ń pọ̀ lọ́jọ́ tí súnmọ́. Àwa yẹ kú òsì fọ́ máa dàmọ́ ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀ wá nílọrin. Wọ́n ní mo máa sunkún mo ní mo ti bọ́. Bójú ọba sunkún ọkàn dà mí. Irú ìmáàmù ṣé mú Bàṣírù. Irú ìmáàmù tó wúlò báyẹn. Ó tún sọ wọ́n láti rírú wọn. Àwa tí bàbá lámọ́dún tuntun kò sẹ́ni tó mọ̀ pọ̀ lọ́jọ́ tí súnmọ́. Àwa yẹ kú òsì fọ́ máa dámọ̀ ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀ wá nílọrin. Olúwa nínú ìkẹrẹ nìkan bí a gbé lọ. Nínú ìkẹrẹ nìkan bí a gbé lọ. Ṣéun Bàṣírù ìmáàmù nílọrin. Nínú ìkẹrẹ nìkan bí a gbé lọ. Gbogbo àwọn Ìlọrin ẹ̀kú lédè. Nínú ìkẹrẹ nìkan bí a gbé lọ. Nínú ìkẹ́ nìkan mi á gbé lọ. Nínú ìkẹ́ nìkan mi á gbé lọ. Ìmáàmù nílọrin, Ìmáàmù Bàṣírù. Nínú ìkẹ́ nìkan mi á gbé lọ. Ìmáàmù Ìlọrin, Bàbá Abdullahi. Nínú ìkẹ́ nìkan mi á gbé lọ. Ìmáàmù Ìlọrin, Bàbá Abdulsalami. Nínú ìkẹ́ nìkan mi á gbé lọ. Ìmáàmù Ìlọrin, Bàbá Hafsatu. Nínú ìkẹ́ nìkan mi á gbé lọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. والعاقبة للمتقين وصلاة وسلاما على نبينا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn dá ọpẹ́ fún Ọlọ́run àti tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam, oore tí ń bẹ níbi ìkẹ́ àti ìdúpẹ́ náà fọ́lọ́run, Ọlọ́run ayọ̀ǹda rẹ̀, bá yọ̀ǹda rẹ̀, bá wa sí lọ́tún kẹ́ ọ̀tún ìgẹ̀ fún bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú alákòókò yìí látòrí àfáwà Saidi Shittu, àfáwà Abdullahi Salman, àfáwà Abdulbasi Salman àti gbogbo ẹ̀yin tí ẹ ti wà, àfáwà Amadu Embassy, okay ẹ̀yin náà, Abu Yazid bintu Hassan, okay yín púpọ̀, àti gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa ṣàdúrà fún bàbá wa. Ọlọ́run kí ó bá wa kẹ́ wọn, kó bá wa gẹ̀ wọ́n, kọjá lè kí á mọ̀ dáa fún wọn, kó jẹ́ ọ̀rọ̀ wọn lọ́rùn. Allahu Akbar. Ìmáàmù ti di ìmáàmù ànánánù. Allahu Akbar. Wọ́n bá ń yẹn lómi lọ́la nísìn, yóò di ìmáàmù tuntun. Báyìí ṣe rí nìyẹn. Àmọ́ ọ̀rọ̀ bàbá wa ìmáàmù àgbà, Fadilatu al-Marhum Al-Sheikh Dr. Muhammadu Bashir bunu Saleh Al-Nida Al-Fulani. Ọ̀rọ̀ wọn, ọ̀rọ̀ tí ó yẹ kéèyàn ó sọ níwọ̀nba ni.
pàápàá jùlọ Ọlọ́run láwa náà ní opportunity kí a jókòó ala yadayhi kọlọmọ akẹwọn. Ọlọ́run la opportunity pé a jókòó sọ̀rọ̀ níwájú wọn. Ọlọ́run la opportunity pé wọ́n bẹ̀ wá ń sẹ́ tí ìṣèjọ́ kan, tí ìṣèjọ́ méjì, tí ìṣèjọ́ mẹ́ta, tí ìṣèjọ́ mẹ́rin. Ọlọ́run la opportunity pé akọ́mọ nílé kéwú wọn. Gbogbo àwọn opportunities wọ̀nyí tí a ní ó jẹ́ kí a mọ̀ nípa àwọn níwọ̀nba. Fakana fadilatuhu aliman wari'an. Kana aliman wari'an. Taqiyan zahidan. وإذا ذكر الجود فذكره أو اسمه في طليعة الصفوف وفي بسمته نور. كان مبتسما دائما لا تكاد تراء تعبس عيناه. الإمام تكل اللسان أو الألسن. Ahai mi bá ní fẹ́ máa ròyìn wọn, wallahi kìí ṣe pé nítorí pé wọ́n kú tán ni ó lè dá kó mọ̀ níbi tó kù sí. Ṣùgbọ́n kana khaluqan. Ìwà wọn dá púpọ̀. Wa ma hadhihi al-jalala. ما هذه الفصاحة وما هذه الهيبة أنه أؤتي الهيبة والوجاهة. Inú àwọn tí Ọlọ́run sí wọ́n ní apàṣẹ wà ńlọrin òní wọn, kò síbi tí wọ́n tẹ̀ wallahi tí kò tẹ̀. Wọ́n sì ní haiba lára. Ẹ̀rù wọn Ọlọ́run fi sọ́kàn àwọn èèyàn. Ìdí ọmọ panilẹ́kún fún lọrin pọ̀ gan lórí bàbá tí wọ́n lọ yìí. Irú èèyàn pọ̀ irú Ọlọ́run ni ò sí. Àmọ́rú rẹ̀ la aqulu yabkhalu lizaman an yajuda bimithlihi. Bá ní ọláhun gbà láhun láti múrú wọn wá, èèyàn tún bù kéré ni, èèyàn pọ́n gbàlé ni. Qallama yujadu mithluhu fi asrin aw fi zamani khasatan fi hadhihi al-azminati al-mutaakhira. Gbogbo t'Ọlọ́run ṣe fún wọn ibi wọ́n ti wá tó náà kana muhibban lil-ilm. كان محبا للعلم وأهله. أما فعلا ما púpọ̀. Wallahi gbogbo àwọn kan tí ń wí pátápátá. Ẹni tó bá mọ̀ wọn tó bá súnmọ́ wọn. Law amaltahu yawman. Ntí wọ́n fi sínú zikrayati rẹ̀ tó bá bá wọn mú ṣe láàrin jọ kan. Ntí wọ́n fi sínú zikrayati rẹ̀. So zikrayati tó máa gbénu ọkàn rẹ̀, tó máa gbénu ọkàn rẹ̀. Àbínú làákàyè rẹ̀ bí ìgbà tó bá wọn sí fáì máa yọ ọdún ni. Wallahi al-azim. Gasi wá ńlọrin. Torí gbogbo àwọn nàwáhí pátápátá ìtọ́jà kí máa mo ti pàṣẹ, wọ́n pàṣẹ ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ kún tó máa rẹ́rìn, wọ́n máa rẹ́rìn bẹ́ẹ̀ ni. Ó kọ́ wọn kò sí tí ò ṣe dáadáa. Ìmáàmù àgbà ni, ìmáàmù àgbà ni, ìmáàmù àgbà ni. Ẹgbẹ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà kan báyìí tí ó ti bí oṣù bíi mẹ́rin lọ tí mo kọ́kọ́ wọn síta báyìí táwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sí mi gbọ́ yín jọ náà torí pé mi mọ̀ wọ́n. Inú tẹ́ ń bẹ̀rù fún wọn lọ́sẹ̀lẹ̀ yìí. Nítorí jẹ́ ń pè wọ́n jọ náà torí àìlómìn tí ò sún mọ́ bàbá ìmáàmù tó àwà gan.
ar'asa bi jilisatan du'a'iyya. ẹ béèrè ẹni tó bá súnmọ́ lé wọn tó mọ àwọn ọmọ ẹbí wọn léèrè. ar'asa bi tayyaba Allahu tharahu wa nawwara Allahu qabrahu wa ja'alahu Allahu min warathati jannati an-na'im. gbogbo ń tó ń wọ́n lára àwọn àfáà òun ló pé sára wọn. tí mo mọ̀ bàbá jù tí súnmọ́ pé gbogbo ń kálukú náà mọ̀ wọ́n gbogbo lọ́rin. la uzaki ala Allahi ahadan. àsọpá mọ̀ wọn lámà ipò àmọ́dèdè ń taari pẹ̀lú ìgbà tá a bá wọn ṣe àti tí gbogbo àwọn èèyàn náà ń wí ń pa wọn. tàwọn tá a bá wọn ṣe wọ́n fẹ́ràn àdúrà púpọ̀. èyí sì àwọn àdúrà jàkàlàjàkàlà jáìlù rárá, àwọn àdúrà dáadáa tó bá súnà tọ́lá àti tànábì mi. inú àwọn àdúrà tí wọ́n ṣe ni wọ́n ṣàdúrà ọjọ́ méje kan àbí 15 days ni tí wọ́n fi mí ṣe olórí àwọn tí ń ṣàdúrà náà. mo ti kéré mọ̀ yìí inú ilé wọn everyday là ń ṣàdúrà náà. wọ́n lè wá oko ní bídíà ni ọmọ tá à ń ṣe ládùá ọmọ tá à ń torí ẹ̀ sí rírì ọba pé kì í ṣe bídíà. tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn tá a jọ ń ṣàdúrà náà lágbàlagbà láwọn mékè èmi náà fi sọ̀gá àwọn jọ náà. ìwà ní lọlé ńjọ́ kan 10,000 naira ní ó bá mi lọlé. tí ń sọ ìgbésí àsìkò sí o. mo máa sọ fún yín pé ọmọ mọ́mú làwa náà mo máa ń tí ń wí fún yín. gbàtà tún parí nínú àwọn tá a jọ ṣàdúà òun làá fáwọn Abubakar Oníyàn hafidhahullahu wa ra'ah. ìmáàmù sẹni tí ò ní kú ni sẹni tí ò ní kú ìmọ̀ bí tọ́ìfùhù wa khayalu wujudihi ìmọ̀ bó ti fẹ́ pònú lákàáyé gbogbo wa. ìmáàmù aasha hayatan tayyiba ìsẹ̀mí tí bàbá wa ìmáàmù ṣe bàbá wa ìmáàmù lọ́rin hayatan tayyiba ìsẹ̀mí tó dáa púpọ̀ ni. èyí táwọn ò bá wọn bá tá à ń gbọ́ lẹ́nu àwọn tí wọ́n bá wọn gbà náà òun ni pé wọ́n jìyà púpọ̀ ìyà mímọ̀. nínú tá a gbọ́ òun náà ni pé kana mualliman wọ́n ń tíìchì ń sùkú ni síwájú qabla an yasira imaman li madinati Ilori aw li imarati Ilori kí wọ́n tó di mọ́mú àgbà wọ́n ń kọ́ àwọn ọmọ ń kíw ni. ló fi jẹ́ pé àwọn àfáàr erípa tí wọ́n filẹ̀ lẹ́ni ó kéré nú àwọn àfáàsìkò tó lè filẹ̀ máa káwọn ní imaman. wọ́n mìíràn ṣe jẹ gúrú jẹrẹ ènìyàn. wa kana jawadan la ara mithlahu fil jud ní Ìlọrin lásìkò táwa yìí. wọ́n mọ ìlà tó kọ sí tí wọ́n lè bùn yẹn. wọ́n sì gbọ́ wọ́n fẹ́ gbọ́ kára ó ní ẹnì kankan wallahi lazim. bẹ́ẹ̀ náà àwọn náà tán ẹlòmíì náà tán sì mí gbọ́ yé ìfẹ́ táwa ní ti mọ́mọ́ gan ju ti yín lọ. gbogbo wọ́n tún wá fíìtì ìlú nílùú Ìlọrin. shakilan madharan gbogbo nǹkan ìmúra wọn yọ sí yẹn gan. Ọlọ́run bá ń fi kẹ́kún kẹwọn. náà tí ń bá alẹ́rù náà ni pé ntọ́sẹ̀lẹ̀ yìí ó bá mi lẹ́rù gan. ẹnìkan tí ò sẹ́nìkan tí ó ránṣẹ́ sí pé ẹ wá tí ò ní wá ò ní bàbá ìmáàmù. afáàmì Siratul Mustaqim the right page ẹ̀jẹ̀ mi Ọlọ́run máa wà pẹ̀lú yín sà ló bá ń dúró tì ẹ káàbọ̀. Al-Qasimi Al-Adabi marhaban bik. afáwà Khalifa mo kí ẹ̀yin náà. bàbá ìmáàmù téèyàn máa ń bẹ
àmọ́ iye wọn wà máa mọ iye wọn tó nígbà tí wọn ò sí wọn yìí látò mọ iye wọn. bó la sẹ́kù sí lu wa báyìí tí n fi ń sá tí n fi ń pe orúkọ wọn jọ́nà náà kí bàbá kí wọ́n pe àwọn tó bá yẹ kí wọ́n pè. torí tí wọn bẹ ṣe ta ló kù tí ó ṣe. mo yóò lò wọn ilal markaziyyin akthar bí bá ṣe tí wọ́n bá ṣe àti ìgbọ́lá fáwọn markazi ó pọ̀ ju tàwa àdàbí gan lọ. kí a ti ń gbọ́ tí ẹnìkan ní thomas yẹn nìkan ò markazi ni wọ́n yan ara ìmáàmù àdàbí nìkan àbí kìnìkan ẹni ìmáàmù ẹni bọ́dì ń sọ̀rọ̀ débẹ̀ tó máa fẹ́ yàn fún wa kò bá jẹ́ markazi kò bá jẹ́ máàdì kò bá jẹ́ nǹkan kan kó sà ti jẹ́ni tí ó fẹ̀sìn Ọlọ́run rinlẹ̀ tí ó tún ṣe dájú tí wọ́n lọ tí ó jólódodo ènìyàn tí ó gbé ẹ̀sìn Ọlọ́run ọba síbi tó yẹ kó wà tí ó ṣe sáì fẹ́ni tó bá yẹ kó mọ̀ ṣe sáì tí ó jágbe mẹ́ni tó yẹ kó jágbe mọ́ tí wọ́n fún kulli dhi haqqin haqqa gbogbo nǹkan lọ létò bó ṣe yẹ kó wà dábẹ́ Ọlọ́run ọba lékè ọlá fún nìyẹn wọ́n jẹ́ markazi bá ní ó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbé fún àti pé lọ́rọ̀ ọ̀rọ̀ ìmáàmù yìí kò sí markazi kò sádàbí Ọlọ́run kọ́ yẹn ní rí fún wa ni nínú àwọn ìlú tọ́lọ̀ yẹn ní rí fún onímọ̀mù Ọ̀yọ́ òun ìlú Ọ̀yọ́ Ọlọ́run wọ́n ti pa bàbá náà nísìn. bàbá ìmáàmù gbogbo ayé wọn láti òkè dókè láti ilẹ̀ dókè wọn ní nǹkan mìíràn fi ṣe tọ́lọ́run ni. khutuba jimá yìí ló kéré jù nínú tí wọ́n ń ṣe tó kéré jù nínú tí wọ́n ń ṣe ní khutuba jimá jọmọjọ. òun níbi tí wọ́n lọ sin wọ́n sí yẹn ilé kéwú wọn ni tó yẹ pé olúfù àwọn ọmọ lọ́wọ́ à ń bẹ̀ olúfù àwọn èèyàn ló ti jáde ń bẹ̀ wọ́n ti sórí ilé ayé àtàlùkẹ́ àmọ́ insha Allah ta'ala látara bàbá wọn kì í wá síbẹ̀ wọn nìkan ni wọ́n ní sí wọ́n tún wá ní Kogi State wọ́n tún nílé kéwú mi tó náà tún haranta ní Kogi State tí wọ́n lọ dá lẹ̀ ń bẹ̀ wọ́n kú nù lọ́rin wọ́n tún lọ dá mi lẹ́ ń bẹ̀. táwọn fi lọ sí wọ́n síbẹ̀ àwọn èèyàn mọ́ bẹ̀ àwọn èèyàn mọ́ torí pé ibi tẹ́mi wọn máa wà nù tó bá fi lè délé tó wá báyìí mọ́ ibi tó ti bá wọn ìgbèjìlá gbà mí àárọ̀ kùtùkùtù wọn ti jí lọ́bẹ̀. bí oṣù méjì sẹ́yìn wọ́n sì tún wà nù kíláàsì tán tó ń kọ́ àwọn ọmọ kíláàsì. wọ́n yé sọ̀lẹ̀ wọ́n yé sáwọn afáàkàn tó ní wá sí láǹkà fẹ́ máa ṣe kí kò lè jòkó táwọn ọmọ kéwú. wọ́n fẹ́ràn mọ̀ wọ́n á jòkó tì mọ̀ yẹn. wọ́n jòkó tì kì í wá sẹ́yìn nìkan ẹ bá tún wá bá wọn lé náà wọ́n tún ní tíra lé tán tún ké fáwọn èèyàn lé. bí tí màmú gbé Ìlọrin dé ta ló kù tí ó kọ̀ntínú rẹ̀ bí tí màmú gbé ẹ̀sìn dé nílọrin ta ló kù tí ó kọ̀ntínú rẹ̀. la fi ń kí gbogbo Ìlọrin látòrí bàbá wa Murtaba Sẹ́ríkì Mùsùlùmí bàbá ọba ìlú Ìlọrin ṣéèkù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. ọlọ́run kọ́rọ̀ bàbá lójú ọlọ́run kọ́ bá wá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọjọ́jọ́ jìnnà síra wọn ọlọ́run kọjọ́jọ́ jìnnà síra wọn àlàáfíà tó kún ara tó péye ọlọ́run bá ṣe fún bàbá ọba ìlú Ìlọrin. yakumajà gbọ́kù tí wọ́n ń sìn ẹ̀kú ara fẹ́ra kù àwọn ọmọ yín kí yín ọlọ́run kọ́ wá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kọ́ san ọgbẹ́ náà ọgbẹ́ ni àti àbáyé tí ń bára wọn bọ̀ for the past 30 years tí ń pààyàn lẹ́kún pọ̀ tí ò sí wí síta ní dáadáa mo láti ríru dáadáa ẹ̀ kò dàrú láyé bàbá ìmáàmù àgbà
torí ẹ̀ ẹkún tí ń pè mí ọ̀tọ̀ ni alálẹ́ ta ṣe rí aliyara nasu ma ara minal amuri aw yabudu lahum ma badaliya alálẹ́ ta ṣe rí aliyara nasu ma ara ní tèmi ń wò tí ń rí ń pa mí lẹ́kún sẹ́yìn ń rí báyẹn yẹn àfa wa tọ́ ọlọ́run bá kẹ́ àbáwá ìmáàmù àgbà àwọn foríjì wọn wá sí ní lọ lọ́tún ló sì tá ń wo gbogbo lórí social media yìí sí wá sí tàárọ̀ wọ́n ń ṣe tọ̀sán wọ́n ń ṣe talẹ́ gbẹ̀yìn àfa wa yín bàbá wa tẹ́ ń ṣe wá sí tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ gbà wọn àti wá sí tẹ́ ń ṣe yìí kò tó kẹ́ mú un lò lílò òun la fẹ́ bí àwọn wá sí náà lọrin mọ wá sí ṣe yóò dùn létí ó dùn gbé kalẹ̀ ẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n dákẹ́ mọ́ lọ́run máyà kùránì kà ń mọ̀ fa ń mọ̀ kun wọ́n má dì í sí tú wọ́n mọ̀ ṣàlàyé wọ́n mọ orin fi jẹ́rìí gbẹ̀yìn àfa wa bẹ́ẹ̀ ti rí nù aláàlì sunatikum asalon wa sukr àti ṣúgà àtòyìn ní ń bẹ lẹ́nu yín lórí ahọ́n yín habathakum sàdánkátà yín bó ti wá dùn tóun nì lílo ńkọ́ ẹ má gbàgbé ẹ̀ lílò òun ni ò sí ẹ̀sìn fi ń rí bó ti rí kò sí lílò bẹ́ẹ̀ báwọn àfáà ti ń ṣe wá sí ti pọ̀ tó ń lọrin àtàwọn àbá tí wọ́n bí wa àtàwọn aṣáájú wa àtàwọn tá a jọ dídédé àtàwọn àbúrò àtàwọn náà tí wọ́n agbádá tí wọ́n ń wé láwà ní ọ̀rọ̀ ẹni tí wọ́n bí jù òun lẹni tí ń ṣe wá sí fáwọn èèyàn ó rojọ́ rẹ̀ wájú ọlọ́run lima taquluna ma la taf'alun ọlọ́run ní ta ló gbégbé wá sí rẹ̀ taquluna ma la taf'alun ó ń ṣe tí wọn náà ó ń sọ tó ṣe fáwọn èèyàn ọ̀sẹ̀ bẹ̀rù ọlọ́run wọn là nábì Ìsá ní alayhi salatu wassalam ọlọ́run pé Ìsá ní ya Ìsá idhin nasa jáde lọ́nsìn máa lọ sí wá sí fáwọn èèyàn isi nafsaka ló kọ́kọ́ ní idh nafsak sí wá sí fún ara rẹ̀ fa idha ta'asta àbí wa inni ta'asta tó bá ti wá gba wá sí tí wọn náà ti ń lo ń tọ́ fẹ́ wí fáwọn èèyàn fa idhin nasa ìgbà tó bọ̀tà kọ́ mọ́ sí wá sí fáwọn èèyàn wá sí ṣíṣe èyí pọ̀ wá sí lílò lánìdì ẹjá máa lò ó bàbá tí ń wí ní bàbá wa ẹjá lò ó ẹ̀yìn àfa wa gbóńtàbà ṣe ẹjẹ́ jẹ́ nítorí tọ́lọ́hun ẹ má support èèyàn blindly kọ́dà bọ́jà àfa yín ẹ má support èèyàn blindly kọ́jà bọ́jà ara lu yín ẹ sì sòdodo èsì dáàbì má tó umaru olùwà ti pa nábì láṣẹ nìyẹn ẹ sọ òdodo fi mahalihi àyè òdodo ẹ má fi gbà kan bọ̀ kan nú bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kábàámọ̀ láyé kálá kíámà báyìí mọ́mù ló ti pajúdé yìí ẹ̀yin tí wọ́n ń sọ̀pọ̀tì àtẹ̀yìn tẹ̀ ń sọ̀pọ̀tì wọn ìwọ ló lè sùn bẹ̀ pẹ̀lú wọn huwa al-ana amama rabbihi ó ti ka wọn àtọ́lọ́hun báyìí kó wá jẹ pé ńgbà tí wọ́n wà láyé wọ́n ń dẹ̀sìn rú ni káwa kan wá dìde torí a nífẹ̀ẹ́ wọn ká máa sọ̀pọ̀tì wọn bàbá dẹ̀sìn rú yìí mú lápèjúwe ni o torí ẹ̀yin tẹ́ máa sọ̀pọ̀tì ìwà àbàjẹ́ tẹ́ máa lọ kó àwọn ẹ̀rí wánu Kùránì tẹ́ máa lọ kọ́ àwọn ẹ̀rí wá àdìsí lórí ìranù tẹ́yìn fún ara yín gan mọ̀ pé ò rí bẹ́ẹ̀. ẹjá bẹ̀rù Ọlọ́run ẹjá kọ́ ọgbọ́n bàbá ń bẹ wájú Ọlọ́run nísìn bí tó bá yẹ kí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ń bi wọ́n léèrè kí ló wà ń bẹ̀ fún. iṣẹ́ rẹ ni èyí sì tọ́ sọ̀rọ̀ amama rabbil an
lidhalika albayt almadhlum وفي تلك الغربة وفي تلك الوحشة منفردا وحيدا. kí wá sí pé lọ wọ́n bẹ́nu bẹ onísìn kò sọ́mọ kò sẹ́bí kò sọ́mọ kéwú kò sí nǹkankan. iṣẹ́ rí wọ́n ti padé nísìn ìrun wọ́n ti pa fáìlì ẹ̀dí àwẹ̀ wọ́n ti pa fáìlì gbogbo nǹkan wọ́n ti pa fáìlì ẹ̀dí. wọ́n ti pa fáìlì ìrun kankan ò lè bá wọn mọ́ sàká kankan ò lè bá wọn mọ́ hajj kankan wọn ò lè ṣe mọ́ wọ́n ti pa fáìlì tí níjọ́ tó yẹn bá ti kú báyìí wọ́n ka fáìlì rẹ̀ báyìí wọ́n dé lókun wọ́n á sọ síbi kan. wọ́n yín wọn tí ní ìsìyàn wọ́n kọ́ bí ọláwọn béèrè náà. ọlọ́run àbẹ̀rẹ̀ ọlọ́run bí izzatik wa bi jalalika wa bi kudratika wa bi sultanik wa bi akki asma'ika alhusna wa sifatika aluliya wa af'alika almutajaddida almutanawwi'a wa bi ahabbi asma'ika ilayk natawassalu ilayka ya rabbana ya Allah. àbẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú àwọn ọkùnrin tó fẹ́ fi bẹ̀ ọ́ dákun bá sí bàbá ìmáàmù pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìrètí wa aràn kan wá òun ni pé nù kẹrẹ ọlọ́run ni wọ́n wà ọlọ́run dákun bá fi wọ́n sínú ilé kẹrẹ wọ́n jẹ́ wọ́n mọ̀ nira jẹ́ wọ́n máa wí pé tí ọjọ́ wà lẹ́nu wọn nísìnyí pé bima ghafara li rabbi wọ́n jẹ́ alani minal mukramin alikiyama yẹ ṣeré èèyàn wa èèyàn afá wa wọ́n da irú mọ́ ẹfẹ̀sìn lọ́kàn balẹ̀ èèyàn afá wa ní bàbá wa ẹjẹ́ ìsìlámù ó tó qabla fawatil awan síwájú kásìkò tó lọ ẹ padà síbi àti bẹ̀rẹ̀ ẹ má dẹ̀sìn láàmú ẹwẹ̀ ẹ̀sìn ìsìlámù ṣe pín wa ní wa'tasimu bihablillahi jami'an nítorí kó sowápọ̀ òní túwáká ó ní mà ṣe ìmọ̀ yìí náà ni ana shiqa ba'da an futihat alayna hazihi al-futuhat. nígbà tí wọ́n tán sí símọ̀ yìí sóhun ní wàá túwáká ó gbogbo sáàyù bàbá dáadáa yìí wallahi bàbá dáadáa ni wọ́n wallahi símù billati khalaqani bàbá dáadáa ni mọ́mù èyàn lè rìn èyàn lè mọ́ kù síbì kan ní èyàn lè mọ́ kù síbì kan láwọn ibì kọ̀ọ̀kan tí wọ́n náà lè mọ́ rí òní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn lè mọ́ kù síbì kan àmọ́ wọn tó ń ráyé láì fi wọn tí wọ́n bá gbé ọ sẹ́gbẹ̀ẹ́ wọn bí sánmọ̀ sílẹ̀ ni bí sánmọ̀ sílẹ̀ ni karasa hayatahu li shay'aini fakat gbogbo hayatu wọn tí wọ́n lò yìí karasa ha tí wọ́n fi dojúkọ tí wọ́n lò fún tí wọ́n tán lórí ẹ̀ ká méjì péré náà ala ilmu wala ibada ìmọ̀ àtẹ̀sìn ọlọ́run nìkan ló lè rọ wọn lójú àwọn ọmọ wọn ọlọ́run nìkan ló lè rọ wọn lójú wallahi. gbogbo ọmọ fámìlì ìmáàmù lápàtà gbogbo tí máa ń jẹ́ fámìlì ìmáàmù wọ́n fẹ́ sí ìyàwó ni àwọn ni wọ́n gbé from A to Z wọ́n fẹ́ kó ọmọ di sí tí wọ́n fi wọlé ọlọ́run sùn kò sí ọmọ ilé ìmáàmù kan tó lé ní bàbá kọ́ ní ń kó ọmọ fún wọn kó ọmọ fún wọn àti ìtọ́ jẹ́ àtọwọn lóbì àti ìtọ́jọ́ ọmọ ẹ̀gbọ́n àti ìtọ́jọ́ ọmọ àbúrò àti ìtọ́jọ́ ọmọ bàkán. bí wọ́n ti wá ń ṣe kí wọ́n ṣe fún lẹ́nìkan bí wọ́n ti ń ṣe fún gbogbo àdúgbò nìyẹn. eléyìí tí ń sọ yìí àwọn fọ́tò kan bẹ́ẹ̀ tí ń lè máa sẹ́ndì tí máa tó wà bí tí máa sẹ́ndì ẹ̀bí mi àti bàbá súnmọ́ wọn níwọ̀nba torí ẹ̀ ni mo fi pè wọ́n pé bẹ́ẹ̀ sí dáàtọ̀ ẹ mọ́ kù síbi ìjọ náà lọ́hùn àti wọ́n ń ṣe kílù ọmọ dàrú ni lọ́nba kẹ́ wọn Allahumma ighfir lahu Allahumma arhamhu tí ń báyọ̀ ló jẹ́ ni pé àṣẹ mahala tí wọ́n wà báyìí
kò bá dáa ká ṣe rí wọn kọ́lọ́run mọ́ fi wá ká mọ́ fa àwọn òkú hàn wá. liyazida al-muhsinu fi ihsanihi wa yakuffa al-musii' an sayyi'atihi kálábùrú lè kóra dúró kẹ́ńdáàdó lè múra sí bí wọ́n mú lọrin ṣe tó bí wọ́n ṣe tó mi gbogbo nǹkan. wọ́n má rí wọn bọ́lẹ̀ ilẹ̀ sì gbà wọ́n. ọkà wọn nìkan ila yawmil qiyamah ìjọ tálẹ̀ kìí àmọ́ táàmù àmọ́jọ́ tó kù sí àmọ́ ìrọ̀ ọlọ́run o in kana muhsinan kama nasunnuhu fasidi fi ihsanihi jazihi bi kulli ihsani hasanat wa in kana musian allahumma tajawaz an sayyiatihi wa an afawatihi wa an zallatihi wa an khati'atihi ya rabbal alamin. wọ́n bá sí àbá ìmọ̀mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ̀dínà salabik ti kú wọn àti wá wọn nísìn abẹ́mi wá balẹ̀ anta khayru manzulin bihi ya akramal akramina akrimu allahumma akrim nuzula. wọ́n bá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. akí àwọn bàbá wa ìmámù ìmọ̀lẹ́ ẹ̀kọ́ ara fẹ́ra kò kejì yín òkí bàbá mi ìmámù Gàmbàrí òkí yín ẹ̀kọ́ ara fẹ́ra kù bàbá wa òkí bàbá wa Jánásì bàbá Rọ́bàná òkí àwọn alájí àgbà hafizahullahu wa ra'ah ẹ̀kọ́ ara fẹ́ra kù ọmọ kéwú yín ọlọ́run ọkẹ́ wọn yóò jọjọ́ jìnnà síra wọn yóò fẹ́ mi ẹ̀yin náà yóò fi ilẹ̀ fún wa yóò jọ pẹ́ pẹ̀lú àlàáfíà kò ní dààmú yín o. àkí yín púpọ̀ àkí àwọn bàbá wa lágbàjì àwọn àfáà wa àkí wọn. àkí yín ẹ̀kọ́ ara fẹ́ra kù ó mọ̀ ní agbára ìmáàmù ẹni tí ó di ààyè òní àfikọ́ lọ́hún kó di nígbà rí wọn mọ̀ sunkún báyìí polótẹ̀ tí fẹ́ jọ wọn ìmúra wọn gan lásán ìsọ̀rọ̀ wọn gan ẹ̀lí máa rí kí wọ́n sì fòtìfòtì káàkiri ní bá yín dùn kankan tẹ́ ẹ bá pè sí náà ni àdúrà yìí náà ni àwọn ni wọ́n pa àwọn olóṣèlú tí wọ́n ní máa lọ́dọ̀ wọn máa lọ sí yàrá rédèrèdè gbọ́ àwọn Bùkọ́lá Sàràkí ẹ̀ní kí wọ́n mọ̀ sí rédèrèdè wọ́n pè wọ́n bí ọmọ ni gba àwọn Sọ́líù Mustapha wọ́n pè wọ́n ní sẹ́ńtọ́ Sọ́líù Mustapha wọ́n pè wọ́n bí ọmọ ní gómìnà kó wá ni wọ́n pè wọ́n lọ pè wá ni ta ló kù ṣé ẹni máa ṣe nǹkan táwọn ọ̀gá wa pè mí àwọn àfa tò nínú àwọn tó kù táwọn wájú nù ìjọba àwọn ọ̀gá wa pè mí àwọn ọ̀gá wa ń sọ fún mi pé ìlànà bàbá àwọn àbá wa nù ẹ kún di kéwú kẹ́ máa lọ́sìn nǹkan mìíràn. ẹ̀yìn àfa àtẹ pàṣẹ ọ̀rẹ́ ti fẹ́ dì fún sẹ́nitọ́ gómìnà Bùkọ́lá wọn àkọ́ra wọn lọ síbẹ̀ torí tí wọ́n jẹ. ẹ má bínú ẹ bá sì bínú pírọ́blẹ́mù ẹ̀yin gbogbo pírọ́blẹ́mù yìí kálukú yín nù ẹni bá a lójú jẹ́ àyìn wọn ń ṣe déédéé òtún lù ṣe wùsì kan ti fáwọn àfa wọn ti dínú léyàǹsì wọn ti láwọn kan mọ̀kútàrú náà àwọn àfa ti láwọn chúsìn àfa gbẹ̀ràn léyà lélẹ̀ gbẹ̀ràn léyà lẹ̀ àwọn kéèké kan náà tún bẹ̀rẹ̀ ẹ̀ràn léyà Sọ́líù Mustapha òní ẹ̀ràn kìíní kankan ni wọ́n ń tàn yín wọ́n ń bàlú jẹ́ èyí rora yín pin yóò lè rí láyé alájẹ àgbà tí Sàràkí ń bẹ alájẹ àgbà bí bàbá wọn àṣẹ àgbà yìí ká ní bàbá Sàràkí àgbà ń sí bẹ́ẹ̀ dè á kóra wọn lọ́mọ lọ́sà Kùránì ń bẹ ṣe é gbórí ẹni bàbá wọn àṣẹ àgbà yìí bá rán lọ́nà àwọn ọmọ kéwú ẹ bọ́ta ẹ wá wí bí. àwọn àgbàdo gidi wọn ń gbé ayé wọn lọ́hùn kọ́kẹ́ wọn ìlú Sàràkí ń ṣe bẹ́ẹ̀ dè ní o ṣe bẹ́ẹ̀ dè fún ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ àbí fáwọn ọmọ rẹ̀ àwọn bàbá wọn lọ́wọ́ á pè rán àwọn kí lọ pé mọ̀ lọ́sàdúrà fún abálájẹ́ àgbà ó jẹ́ wọn lè sòdodo ọ̀rọ̀ fún wọn àmẹ́yìn ẹ̀ ń wá mọ́tò
ní àfáà lọrin ẹ̀ ń wá mọ́tò gbẹ̀yìn bàbá wa ẹ̀ ń wá mọ́tò ẹ̀ dúndú àfáà ẹ̀ gbọ́kàn lọ́lọ́run ẹ̀ dútọ́ lọ́hùn ẹ̀ ṣẹ̀sìn kò sẹ́sìn kò sí mọ̀ kàn jòkó wọn tó ẹjọ́ káàkiri bí wà sí. ẹ lọ dúró déédéé ẹ má bàlújẹ́ fún wa ẹ má sọ àwọn olówó ìdí nǹkan kí nǹkan wọn á ríra wọn ẹ̀yìn àfáà ẹ máa bara yín jẹ́ lọ́dọ̀ àwọn àfáà wọn ti wá rí yín tán. ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú Ìlọrin ní ìsìn Kwara ẹni tó ń jòkó nísìnyí kìnìún kan lọ wàláì ọdí gọ́fúnà wàláì ìwọ ló di gọ́fúnà ìwà àwọn àfa dèrèdè lọ́kàn yín kìnìún kan ló di gọ́fúnà kìnìún kan ló di gọ́fúnà tí wàá mọ̀ yín á fún yín ló kàbá yìí lónà wọn ń fún yín ẹ jòkó àfa ọlọ́run ẹ gbọ́ ọlọ́run ọba àlekè ọlá ni yarfa'u Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajat sẹ́yìn wà nínú àwọn tọ́lọ́run wí ní sí àwọn tó wà ńbẹ̀ náà ti lọ yìí ń pa wá lẹ́kún nìyẹn mo fi ní àlálẹ́ tá a ṣe rí aliyara náà súnmọ́ ara ìnàlẹ̀ amúrì àwòyà budu làwọn máa bá dá líyà wọ́n wá sí orí ta gbangba fún yín ìmọ̀lúdì náà náwó sí ìmọ̀lúdì yín ní fún yín ní 500,000 ìyọ́nà àdúgbò wọn ò ní ṣe ìyọ́nà ilé wọn ò ní ṣe wọ́n sanwó àwọn òṣìṣẹ́ torí pé yín gbàgbó léyà. I need láti change set of people tí wọ́n ti ń ṣe Ìlọrin bọ̀ láti jọ ìtàn tí ń ṣe Kwara bọ̀ láti jọ ìyàwó náà wọ́n ń ṣe dìsí kò sí yàtọ̀ gbogbo páànù wa pọ́n lọ the same pan. èsì ṣe ẹ̀rí Gazali ẹ̀rájà Brazaki tó lọ primary school tẹ́ ẹ̀ mọ́ secondary school tẹ́ ẹ̀ mọ́ university tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ mọ́ àbára àti ìyá rẹ̀ lágbo létà àjọ ń gbé tóun náà ń gbé gbogbo ọ̀nà àdúgbò tá à ń gbé wọn yàrá kan pálọ̀ kan méjì tí ń kálukú ń kọ́ káàkiri tóun náà ń gbọ́ náà bẹ̀ tájọ jìyà kó di gómìnà. àwọn tí wọ́n ti ń ṣe é bọ̀ yìí náà gbúdọ̀ máa ṣe èsì tí ò ní sí change nù lù dandan ni kọ́ ẹ pé àwọn kan náà ni wọ́n máa lówó lọ owó òun kí ni ìwúlò kí ni impact owó wọn nínú ìlú. gbogbo ẹ̀yin wọn lọ́rọ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ ti kàwé ṣé bẹ́ẹ̀ ti kéwú. ẹnìkan náà ni ó ṣe gómìnà tán ó bá tán nísìn ẹni tó wà mẹ́rin nísìn òun náà tún ló ń lọ sẹ́nẹ̀tì ó ti ṣe gómìnà fún 48 years báwọn aṣáájú rẹ̀ náà ṣe nu 80 years tán ó tún láwọn náà ń lọ sẹ́nẹ̀tì èsì ẹnìkan máa dáyé fún ni sẹ́yìn nìkan láì bá àjọ nílùú ni ìwọ́n ti ṣe gbọ́ ta jẹ́lómi náà lọ kóun náà lọ ṣe wà náà ìfẹ́ wa náà nù lẹ́ẹ̀ máa há àwọn owó kan ó ń bẹ̀rẹ̀ sí wọ́n máa gbọ́ àwọn owó kan àwọn tẹ́ bá lọ bá ń kọ̀rọ̀ yàrá tí wọ́n ní sí nǹkan kan ẹ máa panrọ́lé ẹ máa pàkì ọ̀rọ̀ yín kalẹ̀ yín dojoojúmọ́ ní àwọn ọba sọ̀rọ̀ nígbà tó bá ti dàsìkò òṣèlú nìsí kó sẹ̀ tó dàsìkò òṣèlú ti máa ráwọn ọmọ Ìlọrin létí kalẹ́lẹ̀ ẹ fẹ́ ọkọ̀ òdodo táwọn ọmọ sọnù orí òdodo bí tí wọ́n bí wá sínú níta àfi ń sẹ̀mí nù orí rẹ̀ lásìkúlé èèyàn fẹ́ gbọ́ o ìtọ́ bá bá àfa àwì fún ìtọ́ bá wó lóṣèlú àwì fún ìtọ́ bá bá gbogbo ẹ̀yin aráàlú náà àwì fún ẹ jẹ́ ọ̀p ẹ̀rọ wọn alájà àwọn kan wà lọ sí gómìnà kó tún lù sínú kó tún lù sàbí kó bó kó bàbá rẹ jẹ́ kẹ́ ẹ fún ẹ̀rọ wọn ṣé àdámà kan pé wá ẹ ti kàwé wá lọ sí gọ́fúnà ẹ̀rọ wọn Bálágbàjì kan wá lọ sí gómìnà àmọ́ àwọn bàbá tiẹ̀ wọ́n ló kọ bàjẹ́ kó kọ àwọn àbáyọ lè bàjẹ́ ẹ lọ gbá àwọn kan wá láti ibì kan ẹ̀rọ máa àfáà mi wọn alájọ lóhùn yìí pé wá wọ́n máa lọ bẹ̀bẹ̀ ẹjọ́ ẹ fún wa ní kinní kan fún wa ní kinní kan àwọn òwú lè ń bẹ̀bẹ̀ fún. èdè wa nílò láti pé Nàìjíríà yẹn most especially nílọrin yẹn. àmì àbábẹ́lẹ̀ so a nílò láti gbogbo ẹ̀yà àfa ẹ kóra ẹ̀yìn jọ jẹ́rìí yín ó pé kóra ẹ̀yìn jọ gbé pé mọ́sílẹ̀ ẹ̀yìn àwọ̀ ọ̀dọ́. Amadu Ọláìtàn engineer mi sàlẹ̀ Gàmbàrí kẹ́ ẹ mú
ó ti kàwé wá ṣe rẹ́ẹ̀pù wá ṣe sẹ́nẹ̀tì wá ṣe kinní kan sẹ́ẹ̀tì wọn náà ni kò sí changes ẹ sì tún fẹ́ dìbò fún wọn ẹ ti tún yan gómìnà láàrin wọn. kí n problem àtàyè lọ́dún mẹ́jọ ààrí tó ṣe pé n tó kanlẹ̀ sí lélẹ́yìí ààrí pé n tó ṣe ní ààrí yóò tún lọ sẹ́nẹ̀tì. kí ló dé kí lọ́nà ọ̀bá rí sí ẹgbẹ́ fáwọn ìlú mi kan wá ṣe kò sọ èyí mi kan kí ló dé tẹ́ pé àwọn alámọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ kò gbúdọ̀ lọ lú mi. wọ́n ẹlòmíín náà ń bò míì tọ́ra àwọn eléyìí ò rí nǹkan kan sí. ẹyọ kan tán mà sí ni kí wọ́n ara gbò fáwọn àfáà ńléyà owó sẹ́nitọ́ kìíní ni ó sẹ́nitọ́ kí náà ń korúkọ rẹ̀ Sọ́ọ̀lì Mùsàfà àgbo rẹ̀ rí o. wọ́n ti náwó tán wọ́n ti lọ sí sẹ́nìtì nísìn ọba tó dé nísìn ọtún láwọn náà lọ gómìnà ẹnìkan ọlọ́run dára yìí fún ni ẹ̀yin náà ìjòkó ti la ẹtí lọ ọdún mẹ́rin ká ìjòkó kẹlòmíì náà lọ wọ́n yẹ pé lù lọrin ti fẹ́ lọrin ní bẹ́lẹ́ mi yín ẹ sponsor ẹlòmíì pẹ̀lú owó yín kó dé gógó di gómìnà kẹ ẹ gbójú kó ń bẹ́. jẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ gidi kọ́mí gómìnà kí ni impact àwọn èèyàn wọn lọ sáwọn ọ̀nà kọ́rọ́kọ́rọ́ kan ìmọ̀ ń tíráyì kíní kan máa ń ti kíní kan yánmọ́yánmọ́ sí àwọn nǹkan díẹ̀ tó yín lẹ́nu wò báyìí. àfọwọ́ máa ṣe sokoto àti náà lọ umra wò lọ́lọ́ ń bẹ̀ yín kẹ́ lọ́ọ́ sí ẹ bá lówó umra wọn ní ẹ lọ ní. aleykum salaam Sheikh Al-Fulani Dr. rabambiku mo kàn yọ lọ́nbílẹ̀ yín bíi bẹ̀rù kẹ́kẹ́ kọ́ ni lọ yín padà bọ̀ a máa sọ àwọn eléyìí táwọn Dr. Al-Fulani yìí náà ràn wá lọ́wọ́ ń bẹ̀. Dr. Al-Fulani yín padà pè ẹ̀yìn náà lórí ọ̀rọ̀ gbogbo Kwara gbogbo àwọn set of people tán ti ń ṣe so tán ti ń ṣe dandan ní kọ́ yẹ pé àwọn náà wọ́n mọ̀ sí every time àbí. kí ni tán ṣe kí ni tí wọ́n tún ṣe páànù ọ̀yàtọ̀ ọ̀nà ọ̀yàtọ̀. ẹnìkan tó dé ń jò ní òun tún lọ aago títí tíjọba ti ṣèkà láti bí ọgbọ́n tóun tún dá lọ kọ́ńdà lélẹ́rí lásán. tó àjọ ṣe ni ìlú wa ní òwúrọ̀ bàjẹ́ èyí ṣe tí wọn lè mú kan náà àwọn ọmọ tí dókítà kó di rẹ́ẹ̀pù kó kówó jẹ kálí máa kó kọ yín pétọ̀ àfáà Fúlàní ọmọ yín ti kówó jẹ o apariwo rẹ̀ dáadáa nítorí kó ṣẹlẹ̀ nìyẹn mú kan náà àwọn ọmọ àfáà yára wá lọ di gómìnà kó kó nǹkan jẹ ká máa pariwo wọn ẹ mú àwọn kọ bàbá dáńbọ̀rọ̀ náà ẹ mú kan náà àwọn ọmọ wọn ẹ̀yìn yẹn ti kàwé lọ náà ṣé dandan agbọ́dọ̀ máa wọ́ṣípù erí kan ni ìbéèrè kankan wí o gbogbo àwọn erí tó rohun àwọn náà ní bá wí ẹni tí ó sòdodo lọ́lọ́ yìí ẹni tí ó pàṣẹ fún òun lọ́lọ́ yìí gbogbo yín lákàrà gbéṣẹ́ fún yín a bá ń pariwo yín ẹ̀ jáde túláàsì kí n kú òǹbẹ̀lẹ̀ yàn ọ̀rọ̀ ibi tí wọ́n sin àwọn bàbá wa ìmáàmù sí kọ́lọ́mbà akẹ́ bàbá ìmáàmù. àfáà tó dá wákà yìí wákà òun dùn mọ́ mi púpọ̀. àwa àti bàbá làmọ́dún tuntun sẹ́ni tó máa pọ̀ lọ́jọ́ ti súnmọ́. àwa yẹ kú òsì fọ́ máa dà máa ọ̀fọ̀ ńlá ló ṣe wá ní Ìlọrin àwa àti bàbá lámọ́dún tuntun kò sẹ́ni tó máa pọ̀ lọ́jọ́ ti súnmọ́ àwa yẹ kú òsì fọ́ máa dà máa ọ̀fọ̀ ńlá. kọ́ọ̀lù kan ló wọlé. Alaikum salam wa barakatuh. Ó ti dé àrùn. Ẹ ti dé. Again? Okay. Fún mi sọ̀rọ̀ mẹ́ta ọkọ̀ yìí. Mo ṣe program kan lọ. ló ṣe wá ní Ìlọrin wọn ni mo máa sunkún mo ní mo ti bọ́
bójú ọba sunkún ọkàn ń dà mí. Irú ìmáàmù Ṣéhù Bàṣírù, irú ìmáàmù tán wúlò báyẹn, ó tún sọ wọn láti rírú wọn. Àwa tí bàbá lámọ́dún tuntun, kò sẹ́ni tó mọ̀ pọ̀ lọ́jọ́ ti súnmọ́. Àwa ayé kú sí fọ́mọ Ádámọ̀, ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀ wá nílọrin. Olúwa nínú ìkẹ́rẹ̀ nìkan mi á gbé lọ. Nínú ìkẹ́rẹ̀ nìkan mi á gbé lọ. Ṣéhù Bàṣírù ìmáàmù nílọrin. Nínú ìkẹ́rẹ̀ nìkan mi á gbé lọ. Àwọn Ìlọrin ẹ kú lédè. Nínú ìkẹ́rẹ̀ nìkan mi á gbé lọ. Àgbáyé. Naam. Mo fẹ́ sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe sin bàbá sí ibẹ̀ yẹn. Gbogbo àwọn àáfàá wa tí ẹnìkan mẹ́sẹ̀jì mi lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú tí mo sọ ń sìn. Yeah. So mo ń bọ̀ wá síbi ọ̀rọ̀ olóṣèlú dáadáa tààrà. Ìmọ̀ pariwo gbogbo ẹ̀yin àáfàá wa. Mi ò ní kẹ́nìkankan tó bá fẹ́ sí dáadáa kó má ṣe dáadáa, but kí ni impact àwọn ènìyàn nínú ìlú wa? Kí ni impact wọn nínú ìlú? Company wo ló wà nínú ìlú? Gbogbo àwọn companies tó wà nínú ìlú táwọn èèyàn ń ṣàǹfààní ńbẹ̀ kì í ṣe mùsùlùmí lónìí. Àwọn kèfèrí, àwọn kìrìsìtẹ́nì ni wọ́n dálẹ̀. Wọ́n ẹ lọ bẹ̀, ìfẹ́ mention àwọn company ni. Wọ́n maltreat àwọn mùsùlùmí. Wọ́n sọ fún wọn pé tí wọ́n bá lè ti máa gbàdúrà báwọn ṣe ń gbàdúrà, àwọn ò lè gbà wọ́n síṣẹ́. Wọ́n sì ní tí wọ́n fẹ́ jẹ. Ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹni sẹ́ dá nǹkan kan lẹ́nu. Ẹ tọ́ka tí gbogbo àwọn olówó yìí dálẹ̀ sínú Ìlọrin. Gbogbo owó tí wọ́n ń kó òun náà, àjọ tí wọ́n ti ń kó, kí ni impact wọn nínú ìlú? Fẹ́olú kèfèrí lónìí, Tuyi kèfèrí lónìí, kí n má ka gbogbo ẹ̀. Ṣé wá expect pé kán fún yín 50-50? Wọ́n á kó àwọn kìrìsìtẹ́nì wá nílùú mi, àwọn wọ́n ń kó síbẹ̀. Yẹ́sùn, wọ́n á jẹ̀bi. Ọba adínú léyà, àwọn èèyàn náà wọ́n rán àwọn àfáà, wọ́n rán wọn lọ Mọ́kà. Tọ́, wọ́n ti ní keep in aside. À ń padà bọ̀ wá bẹ́ẹ̀ níjọ́ kan, insha Allah ta'ala. Ìtókù báyìí òun ni mo rí wá àwọn awuyewuye kan tí ń ṣẹlẹ̀ lórí sínsìn àwọn bàbá sí inú ilé bí tí wọ́n sin wọ́n sí. Àwọn oríṣiríṣi awuyewuye ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀. Alákọ̀ọ́kọ́ ni pé bí tí wọ́n sin bàbá sí òun kì í ṣe inú ilé wọn. Bí tí wọ́n sin wọ́n sí yẹn. Kọ́sẹ̀ lómii ẹ verify nǹkan kó tó di pé máa sọ jáde. Wọ́n ń wí káàkiri gbogbo ìlú ni o. Wọ́n ń wí káàkiri everywhere. Ṣùgbọ́n àwọn òdodo kan bẹ tí kéèyàn ó sọ, kéèyàn ó fi rinlẹ̀ tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn. Ibi tí bàbá ń gbé tó jẹ́ ilé tó jẹ́ àdúgbò tó jẹ́ ibi tí wọ́n ń gbé òun ni wọ́n ń pè ní Sani Ọ̀kìn ní Bàbókù. Nínú ìlú kẹ̀kẹ́. Ibẹ̀ náà wọ́n ń gbé, ibẹ̀ náà wọ́n ń sùn. Ibi tí wọ́n lọ yẹn, tí wọ́n lọ gbé wọn sí òun, Egbè Ìjìlá ni wọ́n ń pè bẹ̀. Ẹ̀yìn Ìlọrin ni. Ẹ̀yìn Ìlọrin. Ibẹ̀ lẹ́ tí wọ́n rí tí wọ́n lá ń gbé àwọn eégún àbí nǹkan kan. Tí bàbá òun lọ sí nìyẹn. Ìlú eégún ni wọ́n lọ dalẹ̀ kéwú sí. Ìlú tí wọ́n ti ń gbé eégún, tí wọ́n ti ń gbé gbogbo ẹ̀. Eégún ọba ọ̀pọ̀ jù bá ń lọ lánàá. Gbogbo àwọn ọmọ bàbá eléégún náà ti dàáfà. Àwọn tí wọ́n kọ̀lọ̀rọ̀ títí èyí padà ní àwọn kọ̀ọ̀kan tẹ́ ń rí òun ni. Ẹ̀yìn ìlú yẹn ni. Kódà mi expect pé wọ́n ó gbé bàbá kúrò nínú ìlú báwọn lọ sẹ́yìn ìlú. Èmi ò ṣe expect ẹ̀ kán ṣe lè gbé wọn kúrò pé tó wọ́n sin wọ́n sí. So àmọ́ wọ́n gbé wọn lọ bẹ̀, wọ́n á rí pé ara tí wọ́n rò náà ni pé ibi tí bàbá yìí máa wà ní àtàárọ̀ àtọ̀sán ibi tẹ́mi rẹ̀ máa wà nílé kéwú ni wọ́n fi rò pé káwọn gbé wọn lọ bẹ̀.
ibi tẹ́ wá rí tí wọ́n sin wọ́n sí ní ibi inú àwọn ilé tí wọ́n kọ́ bí ruwáàkì tí wọ́n kọ́ táwọn ọmọ kéwú ń gbé ibì kan wà ń bẹ̀ tó yẹ pé àwọn náà táwọn àlejò bá bá wọn wá ọba jẹ́ gómìnà ọba jẹ́ kí ni tó yẹ pé lékéwú ni wọ́n wà bí tó ti bá wọn náà nù so àwọn náà wá níbi kan tó yẹ pé òkè wọn ò ní dúró lábẹ́ igi wọn wọ́n á mú yẹn wọ pé ẹ máa bọ̀ wá bí ibi ibẹ̀ ní ibi tí wọ́n gbà àwọn èèyàn àlejò sí náà padà wá jà ń pé ẹja sí wọn síbi alákọ̀ọ́kọ́ mo rò pé tí wọ́n rò ní pé ibi tẹ́mi wọn máa wà nù so ibi tí gbogbo ìgbésí ayé wọn tí wọ́n fi ṣe náà ni tọlọ́hun ni ilé kéwú ni ibi tí wọ́n ti wọ́n sí yẹn ilé kéwú ni so kìí sì sí ilé ìgbé pé bẹ́ẹ̀ ni wọ́n ń gbé bẹ́ẹ̀ ni wọ́n ń sùn rárá so but mọ́sálà ni pé ṣé ibi tẹ́lọ̀ yẹ kí wọ́n gbé wọn lọ àbí kìí ṣe tẹ́ tí mùsùlùmí bá kú sáà lè sin sílé àbá lè sin sílé nínú Islam hatha wa lórí pé èyí tó dáa jù òun ni ká síyàn sí ìtẹ́ anybody tó bá ti jẹ́ mùsùlùmí ká gbé lọ sí ìtẹ́ òun ni al-asl òun ni ìpìlẹ̀ ṣùgbọ́n kìí ṣe wájib kìí ṣe túláàsì èyí tó dáa jù òun ni ká sin mùsùlùmí sí ìtẹ́ ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin al-imamu maliki al-imamu shafi'i al-imamu ambali yàní lọ́dọ̀ àwọn hanabila shafi'iyya malikiya wọ́n ní al-afdalu yìí tó dáa jù ká sin wọn sí ìtẹ́ ni ká sin mùsùlùmí sí ìtẹ́ tó bá kú ṣùgbọ́n kìí ṣe ọ̀ranyàn tẹ́lómi ní haramu bó àmọ́ kó má dàbí pé mo mú ọ̀rọ̀ ìrí wá al-imamu Nawawi alayhi rahmatullah fil majmu' nínú tírà rẹ̀ tán pè ní al-majmu' wọ́n ní yajusu wọ́n lọ́tọ̀ ad-dafnu fil bayt ó tọ́ ká sin òkú sínú ilé a lè sin òkú sílé wá fil makbara ó sì tọ́ ká sin òkú sí ìtẹ́ a lè sin òkú sínú ilé ni wọ́n kọ́ dákọ̀ wọ́n tún wá ní a lè sin òkú sí ìtẹ́ ṣùgbọ́n wal makbaratu afdalu ṣùgbọ́n ká sin òkú sí ìtẹ́ òkú mùsùlùmí ká sin sí ìtẹ́ òun ni ó dáa jù bil ittifaq pẹ̀lú àpanupọ̀ àwọn àfa òun ẹgbọ́n tó wí mazhabi shafi'iyanu mazhabu shafi'i wọ́n ní yajusu dafnu fil bayt wa fil makbara awil muqbara méjèèjì náà lórí lò wal makbaratu afdal ṣùgbọ́n ká sin òkú sí ìtẹ́ òun ló dáa jù wa fi mugnil muhtaj lishrbini òun ní àfáwà al-Azra'i wọ́n ní ká sin òkú sí ìtẹ́ òun ló dáa jù ṣùgbọ́n a lè sin sílé ìzádàátì ilé ìlẹ̀hájà tí bùkátà bá ní bùkátà ló túláàsì wa ká sin sí ilé àwọn mọ̀sálà àbá rí pé ká sin sílé òun síbì kan òun ló dáa jù fún mọ̀sálà fún pé tábà síbẹ̀ yìí òun ní anírísìn fún láti sin sí ilé ní kọ́ mo wí o tọ́ bá bú mi àwọn afáyé nìkan lọ bú èyí tí wọ́n sì wí yìí á ṣàlàyé rẹ̀ pé òun ní ń tọ́ tẹ̀wọ̀n jù tí wọ́n wí òun ló tẹ̀wọ̀n jù pé ká sin òkú sí ìtẹ́ ẹni mùsùlùmí ká sin sí ìtẹ́ òun ló dáa jù ṣùgbọ́n a lè sin sílé. Al-Imam Dasuki fi hashiyatihi ala Sharh al-Kabir wọ́n ní fayajuzu dafnuhu fi dari ọ̀tọ̀ ó possible a lè sin òkú sínú ilé wà in kana al-afdal bó bá ṣe jẹ́ pé ìtọ́ dáa jù bí maqabiril muslimin òní ká sin síbi tẹ́ àwọn mùsùlùmí. Rò pé ń gbọ́ báyìí. Ibn Qudama mú gíní rẹ̀ náà ni kó wá yín náà nínú ilé
Ibn Qudama ó ní wà dáfúnù fi maqabiril muslimin ká sin òkú sínú tẹ́ àwọn mùsùlùmí ahabbu ila abi abdullah òun ni baba abdullah which is al-imam ahmad òun ló nífẹ̀ẹ́ sí jù mina dáfúnù fil buyuti ju ká sin òkú sílé lọ so wọn pè ní haram wọn lòun ló dáa jù ní wọn ní lè àná wọn amúrísí wọn lè àná torí pé ká sin òkú sí ìtẹ́ aqallu dararan ala al-ahya min warathatihi ìnira tí ó kó bá àwọn tí wọ́n fẹ́ jogún rẹ̀ ó kéré púpọ̀ wa ashbaha bi masakinil akhirah ó sì ìtẹ́ òun ká sin òkú sí ìtẹ́ sì jọ ilé àwọn tí wọ́n ti ń retí wọ́n ti wà ń bẹ̀ wọ́n ń retí ìdájọ́ àwọn tán ń retí ìdájọ́ Ọlọ́run wa akthari lid-du'a ilah òun yóò sì jẹ́ kí ó máa rádùá jù láàyàn bá ti ń lọ tán ń bọ̀ wọ́n máa ṣàdúrà fún so àwọn àáfàá sọ bẹ́ẹ̀ lọ tí ń túmọ̀ pé kí wọ́n sin òkú sí ìtẹ́ òun nípìlẹ̀ ká wá sin sílé kìí ṣe haramu báwọn èèyàn ṣe ń pọ̀trẹ́sẹ̀ kìí ṣe haramu ṣùgbọ́n tábà sin òkú sílé kó jẹ́ pé da'ati ila dhalika al-haja awil maslaha kó jẹ́ pé nǹkan kan bùkátà kan nǹkan kan ló lídìí wá síbi pé a gbọ́dọ̀ gbé àlesòkú yìí sílé àwọn afáàsì máa àwọn example wà nínú àwọn example tí wọ́n mú wá ni pé fi halatil harbi nígbà tó ogun bá ń ṣẹlẹ̀ so alákọ̀ọ́kọ́ nínú àwọn reasons tí wọ́n mú wá nínú àwọn reasons tí wọ́n tó mú wá tàlẹ́ fi sòkú sínú ilé òun ni alkhawfu ala jussati aw jusumani al-mayyit jussatu al-insan aw al-mayyit bọ́dì òkú kọ́ọ̀pù yẹn tí wọ́n bá ń bẹ̀rù èèyàn ń páyà lórí ẹ̀ pé tí wọn ò ní gérí ẹ̀ lọ so nínú rẹ̀ ní táwọn bàbá yìí wọ̀ kí wọ́n sì mọ́ máa gbà sí rí tẹ́ kí wọ́n gérí lọ lọ bí tẹ́ lọ ní gbogbo eré rẹ̀ wọ́n ti wú tán wọ́n ti wú gbogbo eré tán so kó tó di pé èèyàn sọ̀rọ̀ ẹ wo táwọn àfáà wí ẹ wá ní fáàmù bí àyẹn àwọn alájà àgbàlẹ̀ rahmatullah jọ tí wọ́n kú kí ni síìtì tí wọ́n fẹ́ gbé àwọn bàbá sí tí wọ́n gbé wọn síta tí wọ́n fi kírun sí wọn lára wọ́n á ń gbé kíní inú ilé làwọn bàbá kú sí so tí wọ́n gbókù síta wọ́n á lọ gbé kíní tó kú bá kú àwọn kíní tó máa ń wọ́ bí síìtì bẹ́ẹ̀ síìtì tó máa ń wọ́ tó máa ń gbókù lé lórí yẹn so wọ́n lọ gbà kan wọ́n á ń gbé bọ̀ wá so àwa wà ń bẹ̀ ni wọ́n á ń gbé bọ̀ wá so wọ́n ń gbé wọ́n á ń pàṣẹ kíní àwọn èèyàn pọ̀ débi pé wọ́n á ń pàṣẹ kíní yẹn fún sí àwọn èèyàn wọ́n yẹn ṣe ń gbé bọ̀ wọ́n àti ìgbé alájẹ́ gbà síbẹ̀ o àwọn èèyàn sì ń fọwọ́ ra bẹ́ẹ̀dì ńlá ọ̀fẹ́ rárá wọ́n sì fẹ́ ya kíní bẹ́ẹ̀dì yẹn wọ́n fẹ́ gbé alájẹ́ gbà síta láti kírun sí wọn tẹ́lẹ̀ wọ́n lè gbé wọn síta mọ́ torí pé ẹni tí wọ́n ti gbé síta ti fẹ́ ya bẹ́ẹ̀dì tán fẹ́ gbé sí tán bá gbé wọn kàn ya ẹni eléyìí ó mú ka eléyìí ó mojú eléyìí ó mérí ni so inú ilé náà ti padà kírun sí wọn lá nkálukú wọn ń ṣe ìkọ́mọ̀ láti wọn ń pè nù mọ bàbá ìmáàmù yìí náà tó kú yìí náà ni àwọn náà ni wọn kírun sí wọn lá so àwọn halatu kan wà tó jẹ́ pé wọ́n lè gbèrú àwọn bàbá wọn tí irú wọn bá tún kú lọ́la ń lọ wọn ní sí wọn sí tẹ́ lódò ọ̀rọ̀ lẹ́gbọ̀n àwọn àhàdísù tẹ̀sí kó wá àwọn àfáà ní khilafu lórí ẹ̀ ibi táwọn àfáà sì lọ́hun àmọ́ ní ti sọ̀rọ̀ kankan torí àwọn kọ̀lọ̀rọ̀ títí ó jáde ń kọ́ àwọn àdísì wọn ká bá wọn tú àti kí làwọn àbúrò làwọn àfáà sì tú inú àwọn àhàdísì yẹn òun ni pé ànábì ní sallallahu alayhi wa sallam ó ní la taj'alu buyutakum qubura àmọ́ àti ìfẹ́ sàlàyé àwọn àdísì yẹn nísìn àwọn àhàdísì ń kó jáde wá fún wa kọ̀sá àsáyà Kùránì tó ní a máa síyàn sínú ilé sílé àdísì ànábì náà ni bó làwọn àfáà ti gbọ́ yé torí pé tó bá yẹ pé mafhumu tahrim tẹ́yìn gbọ́ yóò tẹ́ ń preach láwùjọ tẹ́ ń propagate láwùjọ òun ni gbogbo àwọn àfáà àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí bá gbọ́ yé wọn ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí
wa kathiru min a'lami sunnah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òkè ìmọ̀ òkè súnà wọn sì wọ́n sí tẹ́ o èyí ṣe tẹ́ criticize àwọn yìí o alákọ̀ọ́kọ́ ni pé ẹ máa gbọ́n tí mo wí o ìní ká síyàn sílé ọ̀dà o ìwé bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí n ṣàlàyé fún yín ni pé èyí tó dáa jù náà ni ká sí mùsùlùmí sí ìtẹ́ ṣùgbọ́n tí hálà kan bá wà tó bá wá tá àbí àwọn ṣàkṣíyàtù kan ń bẹ tó jẹ́ pé àwùjọ tiwa yìí a lè gbé wọn lọ tẹ́ kí ẹni kálàjì àgbọ̀ lọ kán lọ sìn alálẹ́gbà sí tẹ́nísì ìmìlẹ̀ ní àkọ́kọ́ tí ń takò kò pọ́síbù wọn ìjọ kejì àdébá wọn bẹ security ò tí tó bá ń lu wa àwọn èèyàn tí ọ̀dà sáà ní pé kéèyàn lọ mú orí òkú kò sọ yẹn dín kankan tọ́lọ́wọ́n bá fẹ́ sọ yẹn dà yóò kàn sọ ló kọ bú ni kò tí ì sí fáàmù yẹn lẹ́ni láti kọ́kọ́ pàṣẹ sí gbogbo àwọn èèyàn kí wọ́n má gèrí mọ́ àti mùsùlùmí àtẹ́tí èsì mùsùlùmí èyí ń ní kẹ́ try kẹ́ ṣe kì í ṣe pé kẹ́ mú gbogbo àwọn àgbàlagbà kẹ́ mọ́ ti tán ti sin lọ́hùn pẹ̀lú núpọn kankan tán sin lọ́hùn tí wọ́n fi kú kẹ́ mọ́ pé wọ́n ń kèfèrí ara wọn ní gbà lọ́wọ́ yín wọ́n fẹ́ pe ọmọ ọkọ ní bàbá rẹ̀ nínú lọ́wọ́ yóò sì wá dá olóhùn lo àwọn sẹ́tọ̀ pọ̀ tó yẹ káwọn bàbá wa ó ṣe báyìí dán antílíkà àlùmọ́wá ìwì kí náà ń pè gbogbo àwọn wà sí tá à ń ṣeun àwọn sẹ́tà ṣe pọ̀ àwọn èèyàn ògbẹ́sìn ọlọ́wọ́n bá yí àkàn entertain àwọn èèyàn lásán ni mostly gbogbo àwọn wà sí tá à ń ṣe lọ nìyẹn entertainment lásán ni ara àwọn ọmọ bí òkú yìí náà ní sẹ́tọ̀ àwọn ọmọ wọn tó ń practice ohun bí wàá sí òkú lẹ́lẹ́yìn tí inú yín bàjẹ́ lẹ pé iṣẹ́ pọ̀ táwọn bàbá wa ó ṣe nílọrin gbẹ̀yìn afáwọn yìí bàbá wa àgbọ́yé ẹ̀sìn ìlú yìí ti ń bọ̀ ẹ̀sìn ti ń bọ̀ ń bẹ̀ ìmọ̀ ti ń bọ̀ ń bẹ̀ bil ilmi wal ibadati wal khawfi minhu subhanahu wa ta'ala زاد هذا البلد بهذين الشيئين العلم والعبادة بالمجيجي زاد البلد جميعا بلدنا العزيز gbogbo àwọn ìlú gbogbo ìlú mi ilẹ̀ Yorùbá ni wọ́n fi gbà fún lọ́rin ìjà padà síbẹ̀ ìjà padà síbi táwọn bàbá wa ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ti sọ wá sí ẹ ti sọ di nǹkan míì ẹ ti sọ ìpè ní sí ibi ọ̀nà tọ́lọ́run a ti sọ di nǹkan míì ẹ àfa àti derail bẹ́ẹ̀ dè lẹ́ ń lọ ṣe kí ẹ ṣe tàlàyé fáwọn tó ń pè yín sí bẹ́ẹ̀ di òkú ẹ tún lọ ẹ máa lọ wórówóró mẹ́ wá sí wọlé ṣe fún wọn tí ẹ fi mọ̀ gbogbo ń tẹ̀ ń ṣe yìí bẹ́ẹ̀ bá ṣàṣe ọ̀nà báyìí ní ẹgbà ṣe ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run àpò ara yín lẹ̀ ń pè àwọn èèyàn sí bísí dín olóko ẹ̀sìn kó wa yín fẹ́ kọ́lé ikú ti kọ́lé ẹ fẹ́ náà máa ń lo èbò ẹ ti rán wọn ẹ ń lo mọ́tò tó wù yín kí ló tún kù ẹ bẹ̀rù jọ́tẹ́ lọ pàdé ọlọ́run bàbá àmọ́ ló ti lọ yìí a lè rí wọn mọ́ ya bàbá mi ní máa wí bẹ́ẹ̀ bá ti fò òjìji ẹyẹ lẹ́mọ̀ wọ ẹ̀lẹ́ rẹ mọ́ bá ti fi wá lẹ́nu wàhálà wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn bọ́dá ókò ẹ̀yìn àti ọlọ́run bẹ́ẹ̀ gbé lọ́rin débi tọ́dá ókò ẹ̀yìn àti ọlọ́run bẹ́ẹ̀ pọ́blẹ́mù ayé yín nu wattaqu yawman turja'una fihi ila Allah lọ́nà ẹ bẹ̀rù jọ́tẹ̀ ẹ pàdé mi ọlọ́run jọ́tẹ̀ ẹ sẹ́rí padà tuwaffa kullu nafsin bima kasabat tẹ́nì kọ̀ọ̀kan ṣe òun ni ó gbà ẹ dìfẹ́ǹdì àáfà rẹ pẹ̀lú rọ́ so ọmọ kèfèrí kan malagbo kèfèrí kan báyìí wá jáde wá ń sọ̀rọ̀ lẹ́yìn afáwa nítorí ẹ̀ jáde ta ló ń ara àwọn sẹ́tẹ̀ káwọn bá wọ́n ṣe nìyẹn ká má tí ní wọ́n ti sí kọ̀ ká má tí ní kẹ́nu wọ́n má ti kọ̀ débi pẹ́yìn bàbá ẹ lọ ọlọ́pàá ẹ ní authority látọ̀dọ̀ ìjọba
kí ni tó kàn pẹ̀lú òkú bàbá wa ńlọrin lọ́mọ kèfèrí tí ń sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀sìn rọ́ ẹ̀sìn kìíní kan lẹ̀sìn yín yóò sì dákẹ́ báwọn náà kò sẹ́ni kankan tó lè rí ìjà òtún sọmọ náà ṣé kò dìfẹ́ mọ̀ ẹ̀sìn wa ń tẹ́sìn wọn ọ̀jẹ́ tó wí ẹnìkan kò ní sọ nǹkan kan ẹ̀sìn ni ọmọ yẹn wọ́n attack ẹ̀sìn Islam ló wọ́n attack anybody ò ní sọ anything wọ́n bá dákọ̀ bẹ́ẹ̀ nìkan wá sọ nǹkan kan tó wá pa àwọn bá wà àgbàlagbà tí wọ́n ti lọ láwọn bá kùn sákèsí ẹ wà múra ẹ lọ kóòtù ní o ẹ lọ kóòtù ní o ẹ lọ kóòtù ní o lẹ́ máa fi dá wa lálẹ́ láàrin. àwọn tó yẹ ká kọ́kọ́ mójútó ẹjá ṣọ̀kan ẹ sọ authority tó yẹ kẹ́ ẹ ṣe wọ́n yẹ pé ìrìn bá ṣe nǹkan wí tí mo ẹ mú mi kẹ́ ẹ fi àkọ́kọ́ fara yín jófin náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ìkànnù aláìlẹ́kọ̀ọ́ yẹn mòdìrú lè máa ṣe nǹkan tí ọ̀tẹ́ mi gangan lọ tí ọ̀tẹ́ sí lọ́rùn má sọ pé tètè mi lọ́rùn tí ọ̀tẹ́ sí lọ́rùn wọ́n tó bá fẹ́ bínú kó bínú òdodo ọ̀rọ̀ mọ́ sọ mo sì mọ̀ dákọ̀ wọ́n bí ni wọ́n rò bóyá àbí kíní kan bàbá wa ni wọ́n bàbá wa ò ní wọ́n bàbá gbogbo wa ni wọ́n àáfàá wa sì ni wọ́n àmọ́ fastaqim kama umirt wa man taba ma'ak istaqim Ànábì Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún káánú rí bẹ́ẹ̀ fún ọkọ̀ sábúrú kama umirita wa man taba ma'aka ẹ má torí pé ẹ fẹ́ bá wọn fi àkànjà tí wọ́n ń takò ẹ̀sìn tí wọ́n ń takò ń tẹ́ ẹ gbé dání àwọn ènìyàn wọn ti sá sọ́ndà súnà ní àti kùránì bẹ́ẹ̀ bá fẹ́ lẹ́ mọ́ àtàkì súnà ẹ̀sìn lẹ́yìn àtàkì yẹn ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ àwọn lẹ́fẹ̀ẹ́ àtàkì wọ́n ti yóò máa dá wa lálẹ́ ní tẹ̀sí láàmú yóò dá tí gbogbo àwọn àgbàlagbà yẹn ti tò ó dàrú. kọ́lọ̀njẹ́ ẹ̀rí mi gbọ́ ewu ẹni tẹ́ mọ̀ gbọ́ a ní ìdí ṣọ̀kan ní Islam a sì lè ṣọ̀kan títí tá a fi ra àwọn bàbá wa tí wọ́n máa pèpè síbi tọ́ ẹ̀kọ́ náà tọ́lọ̀ ń gbé sí àwọn kankan bẹ tí ò ní túmọ̀ eré ọmọdé ni já kúrò ń bẹ́ẹ̀ ẹjá ṣọ̀kan náà Islam yìí a sì lè ṣọ̀kan ọ̀kan ò lè ṣẹlẹ̀ tí ṣọ̀kan wọn bá wá láti Ìlọrin take it or leave it tí ṣọ̀kan wọn bá wá láti Ìlọrin torí pé Ìlọrin ti káwọn èèyàn kéwulẹ̀ ńlẹ̀ Yorùbá ẹni tí ń sọpọ́tì àdàbíyà wà ńlẹ̀ Yorùbá ẹni kọ́dà nínú ilé wọn gan àdàbí àti mọ̀ọ́kà sí ti wọnú ẹ̀ ó ti wá di fashions oríṣiríṣi tàlájà àgbà ni iṣẹ́ kàdámà ni tí bàbá alágbàjì ni bó bá ń bú ọmọ bàbá alágbàjà bó ń bú ọmọ bàbá iṣẹ́ kàdámà bó ń bú ọmọ alájà àgbà àwọn ìyá mẹ́ta àwọn àkọjú síra wọn àmọ́ tí ó bá lè ṣẹlẹ̀ tẹ́ sẹ́tù rẹ̀ láti Ìlọrin tọ̀dọ̀ wọn náà yóò sẹ́tù automatically. so à ń ro ẹ̀yin gbogbo ẹ̀yin tí ẹ súnmọ́ bàbá wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin bima kasabat wa hum la yuzlamun. wá sí ni sẹ́ni tí ò lè ṣe fún yàn. eléyìí ni àsìmọ́ mọ́ ẹ̀fà enjoy àbíkọ́lọ́wọ́ yìí people to bury their deceased in the cemetery in the end of the sermon. If yes, won't look like you believe what they preach against. So àwọn bàbá wa nílé fíkìú ni wọ́n jókòó tì àwa tá a dé ìsìn la jókòó tì hadith ṣẹ̀sì mọ̀ pé fíkìú náà òun ni khulasatu màání al-hadith ni torí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí wọ́n kó sínú fíkìú láwọn oríṣiríṣi àkámù yẹn so ohun tí wọ́n gbóyé látara àwọn ahadith ni dáàfà kọ̀ọ̀kan gbóyé òun ni wọ́n tàwánà rẹ̀ fi mazhabihi so àwọn fíkìú làwọn bàbá wọn gbóyé òun làwọn jòkó tì wọn ahadith táwọn ẹsẹ̀ lónìí òní tí ìmọ̀ àgbà lẹ́nu kọ́sọ̀ mọ̀ lọ́kọ́ límúlẹ̀ hadith so abẹ́ lọ jòkó tì wọn pé bàbá báyìí ẹ̀ sì ní dọ́dọ̀ wọn kẹ́sù lódó fún wọn káláwọn ò ní gbà láíláí tó bá ti mú wá pẹ̀lú ẹ̀rí wallahi má mú ọgbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì rí nìyẹn àmọ́ kò jòkó lórí nẹ́ẹ̀tì kó máa pariwo kó máa disrespect wọn kó máa ṣe gbá kó máa sà àwọn iṣẹ́ ọkọ̀ wà wọ́n sí mbẹ̀ náà náà tí mo jẹ́rìí pé kò sí lórí social media bàbá ìmámù àgbà àwọn alájà àgbà àwọn méjèèjì bàbá Sẹ́ríkì Málàmé hafizallahu shaykhana wa walidana
àwọn yìí ò ní àwọn bàbá tí wọ́n súnmọ́ dáadáa ni wọ́n mọ̀ pé wọ́n ní social media fóònù kékeré báyìí làwọn àlefà ń lò. So bẹ́ẹ̀ ni àwọn bàbá Sẹ́ríkí Màlàmí. So táwọn náà máa wo wọ́n lè wo táwọn yẹn bá gbé wá fún wọn bóyá ọmọ ló gbé wá fún wọn bẹ́ẹ̀ nìkan ló gbé wá fún wọn. So tí báwọn ní ìsìn so ibi tí àbàdé lélẹ̀ so fún ẹ̀yin tẹ́ ń gbé káàkiri pé wọ́n sì máa ń wá gbà sínú kíní kankan ọ̀rọ̀ wọn sì máa ń bá wọn ẹ̀rí ni kó mú wá wọ́n sì má dìísì lásán wá báwọn àfáà ṣe tu fún àwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ náà bá ti má dìísì kan ẹni bò làwọn àfáà tu kí ni mọ̀ fún rẹ̀ kí wọ́n tu fún yín kí wọ́n tu fún yín then ẹ béèrè kí ni àrà ulama lórí ẹ̀ àrà yìí àwọn àfáà àìmọ̀tì dín má àrà yìí àìmọ̀tì dín lórí nǹkan wọ̀nyí ìtẹ́lá náà bí sí àwọn òkú sí ìtìkẹ́tì nìsín anábì sí hátàwà lórí ká máa sọ̀kú sí tẹ́ ṣùgbọ́n àwọn àdísì òní báwọn àfáà wa ṣe gbé wa kìí ṣe àwọn àfáà wọn gbọ́ wùjúbù wọn gbọ́ wùjúbù mọ́sá ìkọ́ ìlàwọ̀ hókùnmùlù wùjúbí wọn gbọ́ yé mẹ́ torí pé àdísì wọn ò tún tí wọ́n ń wéhun máa pé àwọn àfáà gbọ́lá fún torí pé ń tá ànábì mọ́ra sànù fi hayatihi alayhi salam. So ọba alikeola ẹ bá ń bẹ̀ obi tí yẹn kálukú náà bá wà ẹ bá fi bàbá wa ìmáàmù àgbà sínú àdúrà àti gbogbo àwọn òkú ẹnì kọ̀ọ̀kan wọn tí wọ́n ti kú Ọlọ́run má jẹ́ yányán tán ní ìlú wa ẹni tí yóò tún dáa jù wọ́n lọ dinan ilman ibadatan gbogbo nǹkan yóò tún dáa jù wọ́n lọ òun ni kọ́lọ́run irú rẹ̀ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ìlọrin sì kó ń tọ́pọ̀ sínú abẹ́ Ọlọ́run òun ni kọ́ yàn fún wa abẹ́ Ọlọ́run kọ́ dákun bimanihi wa fadlihi wa karamihi so an ya khatara lana khairana en tó dájú nú wa òun ni kọ́lọ́run kọ́ dákun kọ́ yàn fún wa tó dájú nú wa òun ni kọ́lọ́run kọ́ dákun ẹni tí ó sòlú papọ̀ tí ó sòlú dọ̀kan náà tí ò ní farraqa bayna al-ahzabi al-madrasiyya aw al-intimahi al-madrasi gbogbo àwọn intimahati tí ó ti farraqa tó ti mazaqo shamlana tó ti tuwaka kún wa yẹlẹyẹlẹ ẹni tí ó so wá pọ̀ so òun ni kọ́lọ́run dákun kọ́ yàn fún bàbá ọba ìlú Ìlọrin ẹni tí ẹ̀sìn ọ jẹ́ lógún ẹni tí qala Allahu qala rasuluhu kí l'Ọlọ́run wí kí l'Ànábì wí tí ó wà ní fíkì ulbi'a kí l'Ọlọ́run wí kí l'Ànábì wí tí ó wà ní fíkì ulbi'a so tí ó lágbọ́yé kí l'Ọlọ́run wí tí ó jogun tí ó jẹ́ tó yẹ pé òun ni ó jẹ́ bàbàrà lẹ́mìí rẹ̀ kí l'Ànábì wí tí ó jẹ́ bàbàrà lẹ́mìí rẹ̀ fíkìú àti fáàmù tọ́lọ́ máa ń fún yàn tí yóò fi gbọ́ yí pé environment tó nídìí ni Ọlọ́run ó fún irú ẹ náà Ọlọ́run ọba irú ẹni náà Ọlọ́run ọba wa yàn ẹni tí ò ní kù láti sòdodo tí ó la òdodo mọ́lẹ̀ tí ó tún nǹkan ṣe tí ó tún ayé àwa mùsùlùmí ṣe nínú Ìlọrin Kwara generally gbogbo ìlú mùsùlùmí lápapọ̀ oníkọ́lọ́n kọ́dà kó bá fi sí orí ahọ́n bàbá ọba ìlú Ìlọrin oníkọ́lọ́n kó yàn fún wa kó wájú òun náà pẹ́ ń bẹ́ gbẹ́ni tí wọ́n bá wò léèyàn kọ́lọ́n jẹ́ ọpẹ́ ń bẹ́ kó sì lò ó pẹ̀lú fàyàbalẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àsopọ̀ títí ń bẹ láàrin gbogbo àwọn àfáà wa àṣẹ tọ́lọ́run fi sí bàbá ìmáàmù àgbà lẹ́nu tọ́lọ́run fi àṣẹ sí wọn lẹ́nu irú àṣẹ bẹ́ẹ̀ kì í tètè dára yàn bọ́n bá ti débẹ̀ bá ti yàn wọ́n báyìí Ọlọ́run kó bá gbé wọ̀ wọ́n àbẹ̀rẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbà bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bàbá ìmáàmù àgbà náà Ọlọ́run bá kẹ́ wọn yálà kí a mọ̀ dáa fún wọn jọ́rọ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n fi lẹ̀ Allahu akbar ẹni tí ó máa náwó ẹni tí ó máa ṣe Ọlọ́run dákun má jẹ́ àwọn ọmọ náà má jẹ́ wọn láàkì má jẹ́ wọn torí pé bàbá ò sí láyé mọ́ kí wọ́n wá dìdàkudà gbogbo wọn ò dìdàkudà wọ́n dùn rí wọ́n dùn wò Ọlọ́run lẹ́yìn ikú wọn yìí Ọlọ́run dákun jẹ́ bàbá jẹ́ gbogbo àwọn ọmọ wọn jẹ́ wọn máa dùn rí jẹ́ wọn máa dùn wò má jẹ́ àbúrò ṣe wọn bá gùn wọn lẹ́mìí gbogbo àwọn ilé wọn àtìyàwó àtàwọn ọmọ àti gbogbo àwọn ìyá wa nù ilé Ọlọ́run bá mójútó wọn la hawla wala quwwata illa má ti ṣe kú wọn lákùúfà Ọlọ́run dákun má ṣe kú wọn lákùúfà jọjọ jìnnà síra wọn bàbá ìmáàmù lè parẹ́ lọ́kàn wa wallahi qaddamal kathir tó pọ̀ wọn qaddama li hazihi al-umma tá a lè gbàgbé wọn
tí wọ́n fa àwọn àṣàrò oríṣiríṣi ilẹ̀ tó máa kí ó la fẹ́ sọ ni ṣé ti ìmọ̀ la fẹ́ sọ ni ṣé ti ohun tó yẹ fáwọn ni wọ́n gbé wá àti gbogbo àwọn oríṣiríṣi àwọn àṣà tó dáa tí wọ́n dálẹ̀ àmínà mẹ́ta gbogbo àrú àwọn nǹkan yẹn tí wọ́n dálẹ̀ Ọlọ́run dákun abẹ́ o Ọlọ́run dákun bá bẹ́ o gbogbo àwọn dáadáa táwa rí kà yìí Ọlọ́run dákun jẹ́ ó jẹ́ dáadáa lọ́dọ̀ rẹ̀ wá fi san wọ́n lẹ́san lórí. Hadha wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.